má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú, ẹ gba Ọlọ́run gbọ́ kí ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú nínú ilé bàbá mi. Ọ̀pọ̀lọpọ̀ ààyè ni ó wà níbẹ̀, ìbá má ṣe bẹ́ẹ̀ mi ìbá ti sọ fún yín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ àti àánú ojúrere àti ọlá rẹ̀ tó tún fi pa á mọ́ láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kérúbù on FM lónìí. Ọlọ́run Olódùmarè, tìrẹ ni ọlá, tìrẹ ni ògo, tìrẹ ni gbogbo agbára. Ọlá ńlá àti ipá jẹ́ tirẹ̀ nítorí pé ìwọ ni ó dá wọn gbogbo àti nínú ìfẹ́ inú rẹ ni wọ́n fi wà tí a sì dá wọn. Kì í ṣe nípa ipá wa o, kì í ṣe nípa agbára wa. Ta ni wá, kí la mọ̀, kí la jẹ́, kí la lè ṣe bí kò bá ṣe ìrànlọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo tó wà lórí ayé wa. Ọ̀rọ̀ yìí ni mo fi kí wa káàbọ̀ sórí ètò Ohun Àwọn Kérúbù on FM lónìí, níbikíbi tẹ́ tí ń gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu mi. A dúpẹ́ o fún àánú rẹ̀ lórí wa tó wà títí lódodo dájúdájú. Ẹ̀yin náà mọ̀ pé tó bá ti dago mẹ́rin báyìí tó Ohun Àwọn Kérúbù ni ó máa gorí afẹ́fẹ́. Àwa náà la wà níbẹ̀. Ẹ ṣá lọ sórí òpó Facebook wa Ohun Àwọn Kérúbù concept. Ẹ ó máa wò wá kétékété níbẹ̀ Ohun Àwọn Kérúbù concept. Ẹ ṣáà ti type ẹ sórí Facebook yín, ẹ máa wá kétékété. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìjọ Ọlọ́run àti ikọ̀ àti ìríjú tí Ọlọ́run lò tẹ́ ń tọwọ́ bọ ìṣúra yín pé kètò yìí kó máa tẹ̀síwájú. A gbàdúrà fún yín lórúkọ Jésù, ìbùkún Ọlọ́run àgbọ̀n ọ̀gbẹ, àánú rẹ̀ lọ́pọ̀lọpọ̀, ojúrere rẹ̀ yóò wà pẹ̀lú ayé wa bá a ti ń tẹ̀síwájú ní irú àkókò ìrònúpìwàdà àti lẹ́ǹtì yìí. Lórúkọ Jésù, ayé wa yóò gba ìdìde lórúkọ Jésù Kristi. Ọlọ́run tún pinnu nínú ọkàn rẹ̀ láti bá wa sọ̀rọ̀ lórí ètò tòní. Ẹ̀yin náà mọ̀ pé kí àkókò wa ò pẹ́ púpọ̀ ṣùgbọ́n ní ìwọ̀nba yẹn ó gbọ́dọ̀ lágbára, ó gbọ́dọ̀ kí. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà ní Kọ̀tún, bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjù ayé, ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. Ẹ jẹ́ ń dókè lọ́hùn kí n múrin ọpẹ́ wá ná, àbí kí n ṣàmúrin ẹ̀mí kan wá ká kọ́kọ́ fi ìyẹn dátọ́ mi láàrin ìṣẹ́jú díẹ̀. Bí n bá padà dé, ìránṣẹ́ Ọlọ́run alààyè tọ́lọ́run fẹ́ lò lórí ètò tòní, wọ́n ti wà ní ìkàlẹ̀. A ó kàn lu agbami òtò. Ẹ káàbọ̀, ẹ kú àtàárọ̀ ibikíbi tẹ̀tí gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu mi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Ètò Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmi dire nílùú Abẹ́òkúta. Bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ àlejò pàtàkì lórí ètò tòní. Àwọn ni superintendent in charge ìjọ Sacred C&S Church Joseph Olúwọlé Adeyemi Memorial Special Parish aka Dominion Chapel International tó wà ní Olúmọ̀rí ní Abẹ́òkúta. Àwọn ni àlejò wa. Mo ń sọ̀rọ̀ nípa bàbá wa nínú Olúwa Elder Apostle Prophet Gabriel Olugbenga Adeyemi JP tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. Mo kí ẹ kú ṣe Olúwa o. Olúwa ń títí ló ṣiṣẹ́. Ọlọ́run máa tì í lẹ́yìn. Àmín. Ẹ bá wa kí àwọn èèyàn wa nílé. Ní orúkọ Ọlọ́run Ísírẹ́lì tó dá ayé àti ọ̀run, mo kí gbogbo àwọn tó ń wò wá wípé àkókò yìí lórúkọ Jésù a ò ní ṣe àṣedànù, àmín. a ó ṣe àṣe àti àṣeyọrí, àmín. Jésù Olúwa wa. Àmín. Bàbá wa jẹ́ ká wọnú ọkọ̀ iṣẹ́ ìránṣẹ́ lọ. Àbẹ̀wò Olúwa ni kókó ọ̀rọ̀ fún àgbéyẹ̀wò lórí ètò tòní. Tá bá wá ń sọ̀rọ̀ àbẹ̀wò Olúwa, kí ló túmọ̀ sí nínú ẹ̀mí, kí ló máa ń ṣokùnfà àbẹ̀wò Olúwa gan-an? Tá bá ní ká máa sọ nípa àbẹ̀wò Olúwa kó bá a dùn láti tètè sọ, a lè pè níbi God's or divine visitation. Nígbà tí Ọlọ́run bá bẹ èèyàn wò tàbí kéèyàn rí ìbẹ̀wò Ọlọ́run, ọ̀nà méjì kí Ọlọ́run bẹ èèyàn wò ọ̀ kéèyàn rí ìbẹ̀wò Ọlọ́run, ọ̀nà méjì. Èèyàn lè jókòó fúnra èèyàn kí Ọlọ́run kó wá bẹ èèyàn wò, bóyá tí ìwà èèyàn àti ìṣe èèyàn tó bá wu Ọlọ́run ní ohun tó ń pòǹgbẹ fún tàbí tí ó ń ṣe àníyàn rẹ̀, Ọlọ́run kẹ́lẹ̀ mọ̀ wá yọjú sí láti wá bẹ̀ wò. Nígbà mìíràn wà èèyàn nípa akitiyan èèyàn, nípa àwẹ̀ àti àdúrà, nípa àdúrà gbígbà, Ọlọ́run lè bẹ èèyàn wò. Ṣùgbọ́n bí ó bá nídìí
obìnrin kì í jẹ́ kó mọ́dún. So nítorí nǹkan tí ènìyàn ń fẹ́ tó ń pòǹgbẹ fún tàbí tí ọkàn èèyàn ń ṣe àárẹ̀ fún òun ọlọ́run kíkọ́ èdè bẹ èèyàn wò. ẹ jẹ́ ká sọ àwọn olóyìnbó wa ni pé once there is divine visitation there will be divine manifestation. pé tí ìbẹ̀wò ọlọ́run bá wà ohun àgbàyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé èèyàn. ọlọ́run ò lè bẹ èèyàn wò kí ayé èèyàn kò rí bákan náà. ọlọ́run ò lè bẹ ìlú kan wò kí ayé ẹ̀ kò rí bákan náà. mo gbàdúrà gbogbo àwọn tó ń gbọ́ mi nínú ilé àti ilé iṣẹ́ tí a wà nù rẹ̀ yìí ọlọ́run yóò bẹ̀ àwọn olórúkọ jésù. àmín. adé báyìí ni wàá pàdé. àmín. jésù olúwa wa. àmín. nínú àwọn ìdojúkọ àti ìlàkọjá gẹ́gẹ́ bí ẹ ti sọ kí ni àwọn ènìyàn tó ń fẹ́ àbẹ̀wò olúwa kí làwọn nǹkan tó gbọ́dọ̀ máa fi sójú ìṣe tó gbọ́dọ̀ jẹ́ pàtàkì fún gangan. tó bá jẹ́ pé ènìyàn ló ń retí ìbẹ̀wò ọlọ́run tàbí tí ọlọ́run bá fẹ́ bẹ̀ èèyàn wò àwọn kíní yẹn wọ́n wọnú ara wọn. irú ẹni tó ń retí ìbẹ̀wò ọlọ́run ó gbọ́dọ̀ ní àjọṣepọ̀ pẹ̀lú ọlọ́run tó dánmọ́rán. tó bíbélì ní pé yíyẹ ẹni kúrò lọ́dọ̀ mi èèyàn ò lè ṣoko. láti rí ìbẹ̀wò ọlọ́run wò èèyàn gbọ́dọ̀ jẹ́ ọmọ ọlọ́run tòótọ́. lóòótọ́ àsìkò orí ọ̀fẹ́ wà àsìkò àánú wà ẹlòmíì ó lè má ṣe ìfẹ́ ọlọ́run kọ́lọ́kọ́ wọn ò fẹ́ ṣe láàánú ìyẹn wà ọlọ́àkọ́ wọn mọ̀ fẹ́ ṣe láàánú àwọn tẹ́mi bá máa ṣe láàánú ni máa ṣe láàánú. ṣùgbọ́n ayẹyẹ ò kọ́mọ́nù o ètí ó kọ́mọ́n jù ètí à ń sọ pé àánú tá à ń sọ ìtàbórò ọ̀fẹ́ yìí ó lè jẹ́ 1 out of 100 ó lè jẹ́ ìpele méjì tàbí mẹ́rin nínú ọgọ́rùn-ún ṣùgbọ́n ètò kọ́mọ́n jù táwọn èèyàn gbọ́dọ̀ ṣàkitiyan fún tá a gbọ́dọ̀ pòǹgbẹ fún òun ni pé àwa la gbọ́dọ̀ wá ojúrere ọlọ́run. àwọn olóòwò pé by the time you provoke Holy Spirit God will speak. téèyàn bá wá ojúrere ọlọ́run ọlọ́run á farahàn nípa ìwà wa àti ìṣe wa èèyàn gbọ́dọ̀ wá ojúrere ọlọ́run. kí mo sọ nípa ìgbé ayé wa tí ìgbé ayé wa bá wu ọlọ́run nígbà tí ìgbé ayé Ádámù tó wu ọlọ́run nígbà tó di ìrọ̀lẹ́ tó bá di àṣálẹ́ bíbélì wípé ọlọ́run yóò sọ̀kalẹ̀ wá a wá jókòó tì a máa bá jẹ a máa bá a mú. ìwé orí wa kẹtẹ sọdún sẹráfù ó ní àlejò kọ́ máa ń kọkùn ó ní pè wọlé kó tó lọ lásìkò lẹ́yìn tá a wà yìí téèyàn bá jẹ́ ní tó ń gba àwẹ̀ dédé tí ó sá fún gbogbo ẹ̀ṣẹ̀ tó sá fún gbogbo ní gbogbo ẹ̀ṣẹ̀ tó dẹ̀ ń kàrọ̀ ọlọ́run tí ìgbé ayé dẹ̀ wu ọlọ́run lè láì tiẹ̀ bí ọlọ́run lè wọlé kó wá bàjẹ́ ó ní yóò bá ọ jẹ ó ní yóò bá ọ mú níwòrè ó ní wọ kò ní gbà wọlé bí ìwé ni wà ká ló sọ bẹ́ẹ̀. so àlejò kọ́lẹ̀kùn fún gbogbo ẹnikẹ́ni tó bá para rẹ̀ mọ́ tó ń ṣe ìfẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí rákòó tí àwà yìí àmọ́ ìyá wọn tẹ́ pé tí wọ́n tẹ́ tọkọ̀ wọn ò sí bẹ́ẹ̀ tọkọ̀ ń gbàwẹ̀ táwọn ń gbàdúrà tẹ́ pé lójú àlá ọlọ́run bẹ̀ yẹn wò lójú ran ọlọ́run bẹ̀ yẹn wò even nínú bí a ti ń gbọ́rọ̀ ọlọ́run báyìí tí wọ́n ti ń ṣe wàásù ọlọ́run bẹ̀ ènìyàn wò bẹ́ẹ̀ ọlọ́run bẹ̀ yẹn wò àwọn èèyàn mi lè máa báyàn sọ̀rọ̀ téèyàn kábẹ́ra sí ọlọ́run àti àmà bẹ̀ yẹn wò kí ló jẹ́ pé ọlọ́run nípa ìránṣẹ́ sí ènìyàn ọlọ́run àmà bẹ̀ yẹn wò kẹ́ni máa rò pé òun máa rọ́ ọlọ́run lójúkorojú báyìí ìyẹ̀kẹ́ náà lójúkorojú ènìyàn lọ́lọ́run máa rán sí ènìyàn ṣùgbọ́n ẹni tí iyì rẹ̀ bá ṣí tó bá nínú gbàgbọ́ yẹn àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí èmi lọ̀rọ̀ yìí ń bá wí bá a ṣe sọ̀rọ̀ yìí ọlọ́run bẹ àwọn kan wò báyìí báyìí sọ̀rọ̀ lọ́wọ́ àwọn kan tó bá ń gbọ́rọ̀ yìí tí ọkọ̀ bá ṣe déédéé nítorí pé kíbi tí ọ̀rọ̀ ọlọ́run bá ti jáde àṣẹ jáde ìmúṣẹ dẹ̀ máa tẹ̀lé so ọlọ́run bẹ àwọn kan wò lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run alààyè yóò túbọ̀ ràn wá lọ́wọ́. ètò Ohun Awon Kerubu FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmídìrẹ́ nílùú Abẹ́òkúta láàrin ìṣẹ́jú díẹ̀ jẹ́ ká dókè lọ́hùn ká mọ àwọn iṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ lọ́lọ́kan ìjọ̀kan wá sí ti gbọ̀nyìn ẹ ṣe púpọ̀ wípé wà pẹ̀lú wa à ń bọ̀ ní. bẹ́ẹ̀ni ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn nínú ìjọ the Eternal Sacred Order of Zionist Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrẹ́ district headquarters. ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. ìṣòro àwọn àfàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. ìsìn àwọn wòlíì àti Ṣílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní
aago 9 òwúrọ̀. Ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ The Eternal Sacred Order of Zion Church Ògo Ẹ̀ríntàn Onítẹ̀síwájú International Ògénò Tèmídìrè District Headquarters 18 Salima Ṣùgbẹ̀sán Avenue opposite Crown Royal Abiola Way Abẹ́òkúta. Wòlíì Dámilá Stephen Adékúnlé JP bàbá ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002. Kó àníyàn rẹ̀ tọ̀ Jésù olùgbàlà wá. Kò sóhun tí ipá rẹ̀ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. True Spiritual Light of God Church Àgọ́ Ẹ̀sán ló ń kéde ló sì ń pe gbogbo ènìyàn láti wá bá Jésù olùdáǹdè pàdé nínú àwọn ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa. Ìsìn Ṣílò ní gbogbo ọjọ́ Wednesday ní aago 10 òwúrọ̀ sí 12 ọ̀sán 10 a.m. to 12 noon. Ìsìn wákàtí kan pẹ̀lú Jésù ní aago 6 ìrọ̀lẹ́ sí 7 ìrọ̀lẹ́ 6 to 7 p.m. ní gbogbo ọjọ́ Tuesday. Àgbàyanu ìṣòro alágbára ní gbogbo ọjọ́ Friday bẹ̀rẹ̀ ní aago 11 àṣálẹ́ 11 p.m. Ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday school máa ń bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀ 9 a.m. nígbà tí ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ 10 a.m. nínú ìjọ True Spiritual Light of God Church 0806-637. Jésù olùdáǹdè ń retí rẹ o. ètò Ohun Awon Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè Tèmídìrè nílùú Abẹ́òkúta. Àbẹ̀wò Olúwa ní kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò lórí ètò tòní. Bàbá wa nínú Olúwa tí Ọlọ́run ń lò fún wa lórí ètò tòní, àwọn ní superintendent in charge ìjọ Sacred CNS Church Joseph Olúwọlé Adeyemi Memorial Special Parish aka Dominion Chapel tó wà ní Dominion Chapel International tó wà ní Olúmọ̀rẹ́ ní Abẹ́òkúta. Elder Apostle Prophet Olugbenga Adeyemi Gabriel JP àwọn ni àlejò wa nínú ilé. Fún ẹ̀yin tí a bá fẹ́ pè wọlé sórí ètò yìí 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 0812 411 3677. Bàbá wa ẹ kú atótónu àtẹ̀kán. Bàbá wa ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ yìí, àwọn ẹ̀kọ́ pàtàkì wo ni Kristẹni tòótọ́ gbọ́dọ̀ kọ́ nínú ìwé Rúùtù orí kìíní ní irú àkókò àìrònúpìwàdà tí lẹ́ǹtì tí a wà yìí. Gẹ́gẹ́ bí onígbàgbọ́ àti àkókò tí a wà yìí, a gbọ́dọ̀ kọ́ láti mọ, ó fẹ́ sọ ní Yorùbá ni o, òyìnbó pè ní loyalty and faithfulness, pé láti lè dúró gírí láì ṣe kíni o, láì yẹsẹ̀. Kò sí bí òkùnkùn bá tilẹ̀ kò ṣú tó ìmọ́lẹ̀ máa dé. Bíbélì pé bí ẹkún bá pẹ́ jalẹ́ kan ó ní ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. So gbogbo ẹnikẹ́ni tó bá lè dúró nínú ìṣòro tó dẹ̀ lè gbàdúrà tó dẹ̀ mú tó ń ṣe ìmọ́lẹ̀ máa dé. Ẹ̀yin àkọ́kọ́. Ìkejì inú ìwé Jeremiah 31:30 ó ní tá a bá mọ ìfẹ́ Ọlọ́run tá a dẹ̀ ń ṣe ìfẹ́ Ọlọ́run tá a mọ̀ pé Ọlọ́run ló ní ohun gbogbo níkàáwọ́, yóò bù sí omi wa, á bù sí oúnjẹ wa, ó máa mú ẹkún lọ, ó dẹ̀ máa mú ayọ̀ kúrò. Ó ṣe pàtàkì. Dẹ̀rú àkókò tá a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ wípé a nílò sùúrù láyé yìí. Àwọn èèyàn fẹ́ nǹkan bíi magic, bíi kó ní gírígírí ṣé ẹ mọ̀ wípé ọmọ ń pòwe kan, àwọn tó ṣe magic yẹn tó bá dúró ní drug shop kan ní ìsìn tó bá dálẹ̀ èrò máa pọ̀ mbẹ̀.
èrò máa pẹ́ kó tó bó ṣẹ́jú márùn èrò máa ṣe kí ni àwọn tó ń gbé Bẹ́ẹ̀ni, lẹ́yìn wọ́n á èrò pọ̀ máa bẹ́ẹ̀. but ìbéèrè ni pé báwo lèrò ṣe máa pẹ́ tó ń bẹ̀. So òun ni a fẹ́ pé it takes anointing to gather people but it takes wisdom and God's grace to manage them. So dúró àsìkò báyìí tí a ta wà a gbọ́dọ̀ múra láti kọ́ láti dúró tì í tí ìyanu fi máa ṣẹlẹ̀ kì í ṣe pé kárí sí pé ká gbàdúrà báyìí kárí gbà ẹ̀yẹ béèrè bíbélì ni pé bẹ́ẹ̀ bá ti ń béèrè ẹ gbàgbọ́ ẹ ṣe kí ni o ẹ ti rí wọn gbà bẹ́ẹ̀ nù. ṣùgbọ́n ẹlòmíì ó fẹ́ béèrè báyìí kó gbà àwọn nǹkan míì wà òwúrọ̀ àwọn èrè kan wà à ń pè èrè kan ní lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn kan wà ọ̀sẹ̀ ni àwọn kan wà oṣù ni bíbélì sọ pa àwọn ọmọ sákárì wọn ní wọn ò fi ìgbà àti àkókò wọn ò fi ṣeré èèyàn gbọ́dọ̀ mọ ìgbà àti àkókò ìgbà tó bá kéèyàn ní sùúrù gbọ́dọ̀ ní sùúrù ìgbà míì wà Ọlọ́run lè mú yẹn la nǹkan kọjá kì í ṣe ìdánwò yẹn kì í ṣe pé látọwọ́ èṣù ló ti wá Ọlọ́run kò fẹ́ kéèyàn gba àwọn ẹ̀kọ́ kan kó tó rí pé ó ṣe kíní o kó tó rí pé ó ṣe ṣe ṣùgbọ́n ló máa rò pé tó bá ti béèrè báyìí kó rí gbà ẹ wo ohun tí ojú rúùtù rí tí rúùtù bá farada ó lè débi pé ìyọkọ ẹ sọ pé olùkó máa lọ ó tún súre fún ó níbi kíbi tó bá wọ̀ sí ó lè má bá wọ̀ ẹ báyìí kìtà yìí lọ́yàtì tó lágbára ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ dúró tí adẹ̀ máa ń kọrin o pé bójú bá ń rọ̀ èmi ó tẹ̀lé wọn bí wọ́n bá ń jó bójú bá ń rọ̀ lásán àrè dúró tì a máa sá kúrò mbẹ́ so ó kọ́ wa pé ká dúró tiri ẹgbọ́n mi lórúkọ Jésù gbogbo àwa tá a dúró tì ìgbàgbọ́ wa kò ní ṣáàkì lórúkọ Jésù. ọ̀rọ̀ ńlá ní ṣókí bàbá wa ní àkókò ìrònúkúwàdà lẹ́tì kí ni ọ̀rọ̀ àmọ́rí fún gbogbo àwa kìrìsìtẹ́nì ní àkókò yìí. mo fẹ́ gba gbogbo onígbàgbọ́ ní gbogbo àgbáyé ní ìmọ̀ràn kan ìmọ̀ràn náà ni pé kò sí nǹkan tó burú tí ẹ̀ka ìgbàgbọ́ kan tó bá mú ìgbà kan tó fi ń gba lẹ́ǹtì kó lè òun mú 30 days kan òun mú 20 days kan bówó ilé mú 300 days kan ṣẹ́ẹ̀rì tí ogójì ọjọ́ yìí gbogbo wa ní kájọ máa gbà ṣẹ́ẹ̀rì agbára wà ní ìṣọ̀kan yẹn mo kẹ́kọ̀ọ́ yìí lára àwọn ẹlẹ́tìkejì wa àwọn ọgbọ̀n ọjọ́ yìí gbogbo wọn ni wọ́n ń gbà lẹ́yìn ọgbọ̀n ọjọ́ yẹn àwọn kan náà tún gbà mí o àwọn kan tún gba 30 days àwọn kan gba inú àwọn mùsùlùmí mi tó tún gba 100 days ṣùgbọ́n wọ́n á gba 30 days yìí ṣùgbọ́n àwọn onígbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ wà lágbá 40 days mọ́ wọn àti dada àwọn kan àwa ìlú ọmọ kan 100 days àbáfẹ́lẹ́ àmú kan 200 days. àbájọ Jésù pé ṣé wàá bá ìṣọ̀kan rẹ kí n má pè ní gbàgbọ́ ṣé wàá bá ìṣọ̀kan lọ́wọ́ rẹ so ìṣọ̀kan yẹn olóṣè kí ni o òun ni wàhálà wa lórúkọ Jésù Ọlọ́run ọba wa ṣe lórúkọ Jésù àmín. ìmọ̀ràn ni mo mú wá o àwọn ilé gbà ó lè má gbọ́. àmọ̀ràn ńlá ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ètò àwọn Kérúbù on FM lónìí fún àánú rẹ̀ abẹ́wò Olúwa ní kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò bàbá wa nínú Olúwa tí Ọlọ́run fi ń wa nínú ilé lónìí tí wọ́n ń dá ọlẹ́kọ̀ọ́ ní bàbá wòlíì elder apostle prophet Gabriel Olugbenga Adeyemi JP àwọn ni Ọlọ́run fún wa tí wọ́n ń kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí kókó ọ̀rọ̀ abẹ́wò Olúwa 0707-316-0403 0812-411-3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè bàbá wa kẹ́ tó máa lọ ẹ gbàdúrà fún alórí ètò àti gbogbo ọkọ̀ tó ń gbọ́ ẹ nílé. ní orúkọ Jésù àmín. Ọlọ́run tó ní ìgbà àti àkókò níwájú ẹni tí a dúró sí ẹni tó ń gbọ́ àdúrà gbogbo ọkàn tó ń gbọ́ mi mo gbàdúrà fún wa lórúkọ Jésù níbi tẹ́ ẹ ti nílò Jésù gangan lórúkọ ẹ ó bá Jésù pẹ̀lú orúkọ Jésù divine encounter èyí tẹ́ ẹ nílò tí ìṣòro ayé yín fi máa parẹ́ tí ìtàn yín fi máa yí padà tí ẹkún yín fi máa di ẹ̀rín tí ìbànújẹ́ yín fi máa di ayọ̀ tí gbogbo gbèsè fi máa di ọ̀rọ̀ padà ìbápàdé yẹn lórúkọ Jésù ẹ bá pàdé lórúkọ Jésù mo gbàdúrà fún iléeṣẹ́ yóò máa tẹ̀síwájú Ohun Kérúbù ẹ ò dín lárúkọ Jésù àwa náà tá à ń sọ̀rọ̀ a ò dín lárúkọ Jésù bẹ́ẹ̀ ló máa rí o Jésù ló wà wá. àmín 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 lórúkọ Jésù a ó kọ orin díẹ̀ tórin yẹn bá ti wá gbogbo àwa tá a bá fẹ́ pè wọlé a ní àǹfààní láti pè wọlé láàrin ìṣẹ́jú di arípẹ́ ti wà lójú òpó gbogbo àwa tá a bá fẹ́ pè wọlé torí yẹn bá ti ń lọ a ní àǹfààní láti pè wọlé láàrin ìṣẹ́jú díẹ̀ 0707-316-0403 0812-411-36. hello. hello. ẹ kúrò lẹ́sà. hello. ẹ kúrò lẹ́sà. ẹ gbọ́dọ̀. kí lorúkọ yẹn àti bulẹ̀ tí ń pè sà. hello. orebete alákejá
bá ń gbé kinní yẹn sókè díẹ̀. láàrin ìṣẹ́jú díẹ̀ a sì ní àǹfààní láti parí pé ojú òpó yẹn rí bákan 0707-316-0403 0812-411-3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè. inú wa dùn láti rí bàbá wa nínú Olúwa elder apostle prophet Gabriel Olugbenga Adeyemi JP tí wọ́n jẹ́ superintendent in charge ìjọ Sacred Seanes Church Joseph Olúwọlé Adeyemi Memorial Special Parish aka Dominion Chapel International tó wà ní Olúmọ̀rí ní Abẹ́òkúta gẹ́gẹ́ bí àlejò bàbá inú wa dùn láti rí gẹ́gẹ́ bí àlejò lórí ètò yìí alérò pé tàbá tún pè nígbà mìíràn ẹ ó tún ní àǹfààní láti darapọ̀ mọ́ lórí ètò yìí. n kò rọ̀ fẹ́ lọ́rùn. bàbá wa táwọn yẹn bá fẹ́ pè nọ́mbà wo ni wọ́n lè pè yín sí ẹ bá mi pè ó yá ẹ bá. 0803. èmi yé ṣe wọn bá rò ní o ẹ bá mi pè díẹ̀ ó yá bàbá wa. 0803 864 89 46. àwọn aráalé náà náwọn náà ṣẹ̀ṣẹ̀ wá báírò ni so ẹ bá wa pè díẹ̀ kán lè rí mú ó yá bàbá wa. 0803 864 89 46. ẹ tún bá ń pè lẹ́ẹ̀kan sí. 0803 864 89 46. so nọ́mbà tẹ ní àǹfààní láti pe bàbá wòlíì Gabriel Olugbenga Adeyemi JP tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ sí nìyẹn nígbàkigbà tẹ bá ní ohun kan tàbí òmíràn láti bá wọn sọ 0803 864 8946 0803 864 8946 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pè wọ́n sí nígbàkigbà tẹ bá ní ohun kan tàbí òmíràn láti bá wọn sọ. wọn ò dá wá sórí ètò tòní wọ́n kọ́ wọ́n rìn wá pẹ̀lú bàbá wa nínú Olúwa Pastor Adesina Adetunji náà jọ wá Pastor Adesina Adetunji ni wọ́n jọ wá pẹ̀lú bàbá wa sórí ètò tòní. ayé ṣì wà díẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ pè wọlé bàbá wa ṣì wà ní ìkàlẹ̀ 0707 316 0403 0812 411 3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè lórí ètò yìí. alákejì bá mú ìpolówó kan tó kù yẹn wá ó yá adébùkè lọ. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí True Spiritual Light of God Church àgọ́ ẹ̀sán ló ń kéde ló sì ń pe gbogbo ènìyàn láti wá bá Jésù olùdáǹdè pàdé nínú àwọn ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa ìsìn Ṣílò ní gbogbo ọjọ́ Wednesday ní aago 10 òwúrọ̀ sí 12 ọ̀sán 10 a.m. to 12 noon ìsìn wákàtí kan pẹ̀lú Jésù ní aago 6 ìrọ̀lẹ́ sí 7 ìrọ̀lẹ́ 6 to 7 p.m. ní gbogbo ọjọ́ Tuesday àgbàyanu ìṣòro alágbára ní gbogbo ọjọ́ Friday bẹ̀rẹ̀ ní aago 11 àṣálẹ́ 11 p.m. ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday school máa ń bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀ 9 a.m. nígbà tí ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ 10 a.m. nínú ìjọ True Spiritual Light of God Church àgọ́ ẹ̀sán tó wà ní nọ́mbà 11 Tẹ́júmọ́lá Estate phase 2 Arokoje Road Fàjọ́ Ọbántòkò Abẹ́òkúta Senior Apostle Prophet DJ Adéwùnmí Minister in charge His Eminence Prophet Dr. J.O. Adéwùnmí bàbá alákòóso fún ìṣọ́nà àdúrà àti ìgbaninímọ̀ràn nínú ẹ̀mí ẹ pè 0806 637 6979 0806 637 6979 Jésù olùdáǹdè ń retí rẹ o. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa ní orí ọ̀fẹ́ lórí ètò Ohun Àwọn Kerubu on FM lónìí a sì dúpẹ́ lọ́gbọ́ yín tí ẹ wà lójú òpó Facebook Ohun Àwọn Kerubu concept tí ẹ̀ ń wò wà níbẹ̀ bàbá wa All Seraph bàbá wa apostle superintendent general apostle ní kí n pè mú ìwà Adéyẹmí adúpẹ́ wà ń bẹ̀ tẹ́ wà pẹ̀lú wa kétékété tẹ́ ń wò wá adúpẹ́ gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ńlá tẹ́ fẹ́ pè wọlé náà tí ojú òpó yẹn rí bákan ẹ má bínú bó ṣe máa ń rí a máa rí bẹ̀ lẹ́ẹ̀kankan adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè tó fún wa ní oore ọ̀fẹ́ lónìí adúpẹ́ lọ́wọ́ bàbá wa elder apostle prophet Gabriel Olugbenga Adeyemi JP pẹ̀lú bàbá wa pastor Adesina
Adétúnjí tí wọ́n jọ kọ́ wọn ní wá sórí ètò yìí. Lórúkọ Jésù, agbára Ọlọ́run alààyè kò ní fi ń sílẹ̀ lórúkọ ti Jésù Kristi. Ògo Ọlọ́run alààyè yóò wà pẹ̀lú wa. Adúpẹ́ lọ́pọ̀ lọ́wọ́ yín bàbá wa nípa pé wá sórí ẹ̀sìn wa pẹ̀lú wa. Gbogbo àwọn ènìyàn tí à ń gbọ́ wa níbikíbi tá a ti ń gbọ́ wa, ẹ wá darapọ̀ mọ́ wa lórí ètò Ohun Awon Kerubu on FM towó tọgbọ́n tìmọ̀tìmọ̀ tóyétóyé, ẹ ṣáà wá darapọ̀ mọ́ wa. Gbogbo ẹ̀yin bàbá wa wòlíì Dámilọ́lá Stephen Adékúnlé JP bàbá ògo, akínyìn o. Bàbá alákòóso Adéwùnmí ní Aroko jẹ́, akínyìn. A sì ń fàsìkò sọ fún gbogbo ẹ̀yin ìjọ Ọlọ́run, ẹ jẹ́ ká wà very careful. Àwọn bólábólà tó ń wà àdúgbò kiri, tó ń lọ ṣọ́ọ̀ṣì, tí wọ́n lọ ń ká wáyà, tó ń kó aago, tó ń kó gbogbo ẹ̀ yìí, ojú alákọ̀ọ́fin ń ṣọ́rí. Gbogbo àwa CDA tá a wà nítòsí àwọn ìjọ Ọlọ́run káàkiri, Ọlọ́run á ràn wá lọ́wọ́ o láti ṣẹ́gun àwọn bólábólà. Wọ́n dénú ìjọ tèmi o, wọ́n kó gbogbo aago, wọ́n kó gbogbo wáyà, wọ́n kó gbogbo instrumenti. Lórúkọ Jésù, Ọlọ́run alààyè á túbọ̀ mọ̀ wá. Olè ara olè ẹ̀mí kò ní já wa, ojú rere Ọlọ́run alààyè yóò sì wà pẹ̀lú wa ní orúkọ ti Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Fún ẹ̀yin tẹ́ bá ní ohun kan tàbí òmíràn láti bí mi atọ́kùn ètò Ohun Awon Kerubu on FM, so ẹ ní àǹfààní láti pè mí sórí nọ́mbà yìí nígbàkigbà tẹ́ bá ní ohun kan tàbí òmíràn láti bá mi sọ 081-655-37283 081-655-37283 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè sí. WhatsApp nọ́mbà mi náà nìyẹn 081-655-37283 náà ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè mí sí. Ẹ jẹ́ ká máa fèyí ṣe lọ lórí ètò Ohun Awon Kerubu. A pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ìbànújẹ́, ẹkún, ọ̀fọ̀, ìṣubú ara, ìṣubú ẹ̀mí, ìpayín kéke kò ní ráyè lọ́ọ̀dẹ̀ ẹnikẹ́ni nínú wa. A ò ní gbẹ́nikẹ́ni gbìn bí iṣu lórúkọ ti Jésù Kristi. Àánú Ọlọ́run ọ̀gá ògo yóò sì wà pẹ̀lú wa. Ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ àwẹ̀ lẹ́ǹtì yìí ni yóò parí rẹ̀ láyọ̀ ní orúkọ ti Jésù Kristi. Káfíńrè pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà ní Kọ̀tún, bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé, ẹ̀tún ọ̀nà olùwàṣẹ alákìjà ló wà níbẹ̀ tó ń gbé sókè tó ń gbé sílẹ̀. Kiri Ọlọ́run ọ̀gá ògo kó wà pẹ̀lú wa títí a fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò Ohun Awon Kerubu on FM. Shalom. Shalom.